Ọpẹ́ o, wọ́n mà ti fi olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho, wọ́n mà ti fi í lẹ̀ kúrò ní àhámọ́ ẹni tá à ń wá kiri tí wọ́n ń pè ní wanted. Wọ́n ní wípé wọ́n ti yọ orúkọ Sunday Ìgbòho kúrò nínú wanted o, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ kan nínú àwọn èèyàn tó súnmọ́ tó tún jẹ́ alukoro fún un tí gbogbo ayé mọ̀ sí Ọláyọmí Kọ́ìkì. Òun ló fi ọ̀rọ̀ ọ̀hún léde tó tẹ́ pẹpẹ o, wípé lẹ́yìn tí àwọn lọ́balọ́ba bá Sunday Ìgbòho dá sí ọ̀rọ̀ ọ̀hún tán, gẹ́gẹ́ bí ọba Olúbàdàn èèyàn ọba Rashidi Ládọjà, Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì pẹ̀lú Olúgbọ́n ti orílẹ̀ Ìgbọ́n ọba Francis Àlàó pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní wípé wọ́n lọ rèé bá Sunday Ìgbòho, wọ́n lọ rèé bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ààrẹ wípé ẹ dákun ẹ yọ wanted kúrò lórí orúkọ Sunday Ìgbòho. Ẹ jẹ́ kí n rán yín létí tí wáyé pẹ́ ti gbàgbé ní ọjọ́ kìíní oṣù kejì ọdún 2021 òun ni àwọn àjọ DSS pẹ̀lú àwọn ọmọọṣẹ́ ológun wọn ya wọ ilé Sunday Ìgbòho níbi tí wọ́n ti ṣe lọ́ṣẹ́ yẹ́kẹrẹ̀kẹ́ látàrí wípé wọ́n ní Sunday Ìgbòho wọn ló ń pè fún wípé àwọn Fúlàní darandaran tí wọ́n sọ̀rọ̀ wọn di dáràndáràn wípé kí wọ́n ó ṣẹ̀ka wọn, kí wọ́n bàbá máa wọlé máa ṣe ìkọlù sí àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀mọ́ o. Nígbà tí wọ́n lọ rí ṣe ìkọlù ẹ̀yìn sí ilé Sunday Ìgbòho ní ọdún náà lọ́hùn-ún, mẹ́ta nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n gbẹ̀mí lẹ́nu wọn, tó jẹ́ pé mẹ́tàlá báyìí ni wọ́n jí kó ní ọdún náà lọ́hùn. Ẹ má bínú, hàn jí wọn kó o, wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú wọn, wọ́n arrest wọn. Àtìgbà yìí ni Sunday Ìgbòho ti gbéra tí ó gba Benin lọ ní Kútọ̀nù pé ó fẹ́ gbàgbẹ́ lọ sí Germany kó tó wá di pé wọ́n ní pápákọ̀ òfurufú Kútọ̀nù ni wọ́n ti mú un ní ọjọ́ 19 oṣù keje ọdún 2021 tí ó jẹ́ pé ó lò lé ní ọdún kan ní àhámọ́ kí wọ́n tó filẹ̀ o. Ní abẹ́ ìṣàkóso Muhammadu Buhari ààrẹ àná ni wọ́n ti declare Sunday wanted wípé kí wọ́n gba passport àti àwọn ẹ̀pọ̀ ìṣúná owó rẹ̀ bank account. Wọ́n ní kí wọ́n froze gbogbo ẹ̀pá láti ọdún náà. Òun ni Sunday Ìgbòho ti wà ní abẹ́ ìlú ọkàn tí wọn ò jẹ́ kó lè rìnrìn àjò kúrò ní orílẹ̀-èdè tó wà lọ sí orílẹ̀-èdè bí àbíkó wọlé sórílẹ̀-èdè Nàìjíríà bó ṣe wù ú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún, wọ́n ní wípé ọba orílẹ̀ Ìgbọ́n ìyẹn ti Olúgbọ́n ní ìjọba ìbílẹ̀ Sùúrùlérè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n kọ́ lọ rè bá ààrẹ wípé ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa yọ orúkọ Sunday Ìgbòho kúrò nínú wanted list. Bákan náà wọ́n ní pé ọba Abdulrasheed Ládọjà náà, wọ́n ní ọba yìí náà wà nínú àwọn tí wọ́n lọ rè bẹ̀bẹ̀ fún Sunday Ìgbòho pé ẹ dákun ẹ bá wa fi fà á létí o, tó jẹ́ pé Kọ́ìkì sọ ọ́ di mímọ̀ nínú àbájáde kan tó tẹ̀ jáde lánàá wípé wọ́n ti dárúkọ wípé kí wọ́n lọ rè yọ Sunday Ìgbòho kúrò nínú wanted list, tó jẹ́ pé wọ́n ní wípé ìgbà tí Olúbàdàn rẹ̀ ṣe ẹ̀lẹ́mbẹ̀ sí ààrẹ ní àpáta agbára ni wọ́n ní wípé ọ̀rọ̀ ọ̀hún ti níyanjú báyìí wípé kí Sunday Adéyẹmọ kó mọ̀ wọ́rì, wọ́n ti yọ orúkọ rẹ̀ kúrò nínú wanted list. Kọ́ìkì wá ń sọ ọ́ wípé ẹni tó jẹ́ Sunday Ìgbòho yìí ó lè máa wọlé kó máa jáde sórílẹ̀ Nàìjíríà bó ṣe wù ú, kó sì máa yan fanda pẹ̀lú gbogbo àwọn àkáǹtì ìyẹn àpò ìṣúná owó rẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé. Wọ́n ní wọ́n ti unfreeze àkáǹtì Sunday Ìgbòho wípé ẹni tí ó jẹ́ Sunday Ìgbòho ọ̀hún ló ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀ Nàìjíríà pẹ̀lú àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá tí wọ́n bóun dá sí ọ̀rọ̀ ọ̀hún tí gbogbo ẹ̀ tí ó fi kúregbé tí ègbé náà fi ṣe bẹ́ẹ̀ tí ègbé fi kúregbe o. Nínú àwílé àwọn ènìyàn náà ni àwọn kan náà ti ń la Nnamdi Kanu lọ́yẹ̀ wípé ìbá dára ìbá sunwọ̀n tó náà bá lè gbé irú ìgbésẹ̀ tí Sunday Ìgbòho gbé yìí. Bẹ́ẹ̀ làwọn kan béèrè pé àwọn ọba ilẹ̀ Ìgbò àwọn dà. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ ọ́ wípé ohun tí wọ́n ń pè ní baba ìsàlẹ̀ kò jù báyìí lọ, wípé ẹ wo bí wọ́n ṣe fi ọpọlọ yọ Sunday Ìgbòho kúrò ní àhámọ́ wanted tí wọ́n gbélé orúkọ rẹ̀ lórí o. Bẹ́ẹ̀ ni àwọn kan bu ẹnu àtẹ́ lu irú ìgbésẹ̀ yìí wípé wọ́n ti ṣe ojúṣàájú, wípé àwọn Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe màkàrúrù o, wọ́n ní wọ́n ti dà láìrú láti wọ́n ṣe gbogbo ẹ̀ṣá. Sunday Ìgbòho ti kúrò lórí wanted list lórílẹ̀ Nàìjíríà tí wọ́n bá ń wá àwọn tí wọ́n jẹ́ wanted. Sunday Ìgbòho sínú wọn mọ́ o, tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnnà ó ṣeéṣe kí Sunday Ìgbòho kó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà
FM. Owutu FM. Ètò tó gbójú owó. Ní gbogbo Nàìjíríà. Ní gbogbo Nàìjíríà. Owutu FM. Ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Owutu ni ẹ máa wò. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà. Ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu ló wà. Owutu, Owutu. Of the grassroots ní iléeṣẹ́ Owutu FM Yẹ́sàlẹ̀ o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa akọyọ níléeṣẹ́ Owutu FM láti máa gbọ́ níléeṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots Yẹ́sàlẹ̀ lórí bẹ́ẹ̀ níléeṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ Yẹ́sàlẹ̀ náà ní. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.